ọ̀rọ̀ Gumi àti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ò ní nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó máa rò pé kí tún ni ìpàdé ọlọ́jà àtàsínwín, bẹ́ẹ̀ lẹ́lòmíì ó máa rò pé kí ló pa Ṣàngó àtòun àti Bádírù papọ̀. Ọ̀rọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àtọ̀rọ̀ Gumi ó ní nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò tí a dẹ̀ láǹfààní àti sọ. Gumi ju òkò ọ̀rọ̀ kan síta níbi tí ó ti jẹ́ kí a mọ̀ wípé àṣé nǹkan táwọn èèyàn ti ń retí lọ́wọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àṣé wọ́n ti ń gbègbèsè lórí ẹ̀. Ẹ bá wa share fídíò yìí dáadáa kẹ́ ẹ jẹ́ kó kọjá lọ sí ọ̀dọ̀ ààrẹ, kẹ́ ẹ jẹ́ kó kọjá lọ sọ́dọ̀ president kàn gan fojú ara wọn rí báyìí pókè. Torí nǹkan tá a fẹ́ sọ nípa tiwọn ó pín sọ́nà méjì, ẹyọ kan níbọ̀ tó pín sọ́nà méjì. Gumi fi ọ̀rọ̀ kan ó fi síta lórí ìtàkùn àgbáyé. Ó ní ìyàlẹ́nu ló jẹ́ fóun ipe president Bọ́lá Ahmed Tinubu. Gumi ní ìyàlẹ́nu ló jẹ́ fóun wípé wọ́n ti ìgbéra láti wá bá àwọn bandit kí wọ́n wá bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tùbínùbí. Gumi sọ pé nǹkan ìyàlẹ́nu ó ní kíni ọ̀rọ̀ náà jẹ́ fóun wípé Gumi sọ pé kí ni ìdí tí Tinubu tí ò fi tí wá bá àwọn Boko Haram lálejò láti lè jọ sọ̀rọ̀ tùbínùbí gẹ́gẹ́ bí Jonathan àti Ọ̀ṣínbàjò náà ṣe ṣe láyé ti Buhari. Ó ní kí ni nǹkan tó fà á tí Tinubu fi tí wá sí ọ̀dọ̀ àwọn Boko Haram láti jọ wá ní nǹkan tó ń pè ní dialogue. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n dẹ̀ ń rò pé bóyá Tinubu ti ń bá àwọn bandits ṣèpàdé lábẹ́nú pé bóyá ransom ló ń fún wọn, ṣùgbọ́n ó fẹ́ dàbí pé ọpọlọ bàbá lẹ́kọ̀ọ́ òun ni Tinubu fẹ́ gbé wọ Àbújá bí mo ṣe ń wo yẹn. Ọ̀rọ̀ náà wá fẹ́ dàbí ìgbà tó jẹ́ pé wèrè la fi ń wo wèrè, òun ni Tinubu fẹ́ fi kinní náà ṣe. Ọ̀rọ̀ náà wá fẹ́ dàbí wípé àdéhùn tí Tinubu ṣe ó fẹ́ tẹ̀lé pé ní tòun òun ó jẹ́ kẹ́ ẹ mọ̀ pé torí wèrè ti lé òun la fi ní títa. Wèrè la fi ń wo wèrè. Ó wá dàbí pé wèrè la fi ń wo wèrè, òun ni Tinubu fẹ́ fi kinní yẹn ṣe. Wọ́n ti fi ń ṣe báyìí. Tó bá jẹ́ pé Tinubu ló ń sọ fáwọn èèyàn pé òun ò negotiate pẹ̀lú bandits, a máa lọ́rọ̀ olóṣèlú ni. àwọn èèyàn ò ní believe. ṣe má parọ́ fún yín, èmi gan ò ní believe. A ti máa wò pé ọ̀rọ̀ òṣèlú campaign ni. Ṣùgbọ́n látàrí pé ẹnu Gumi ni mo ti gbọ́, tàbí kí n sọ pé ní gbogbo ayé ti gbọ́, Gumi ló wá dẹni tó ṣe ń béèrè pé kí ni ìdí tí Tinubu òfin ti wá ṣèpàdé pẹ̀lú àwọn bandits kánjọ dialogue kánjọ sọ àsọyé papọ̀. Gumi kàn rí ọwọ́ ìjà bí Tinubu ṣe ń ta wọ́n láyà tó ń fáyà oníkálukú. Ibẹ̀ ni mo ti fẹ́ sọ pé gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jẹ́ ká kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé wọ́n ti ẹ̀ negotiate pẹ̀lú bandits. Ẹnu Gumi láti wá gbọ́ pé wọ́n ti ń retí wọ́n wá rí pé máa yí ò máa wá. Kí ló mean? Ṣé bó Ọ̀ṣínbàjò wá bá wa negotiate? Ayé gbẹ̀ngbẹ̀ Alhaji bó Ọ̀ṣínbàjò ṣe negotiate tó ṣé wọn kó àwọn ọmọ Chibok ni? Wọ́n sì kó wọn. Ó ní kí ló dé tí Tinubu wá negotiate. So ààrẹ Bọ́lá Ahmed Tinubu akíyé o pẹ̀lú bẹ́ẹ̀ ṣe mú ọ̀rọ̀ insecurity bẹ́ẹ̀ ṣe mú lọ́kùnkúndùn tẹ̀dẹ̀ sọ pé ẹ máa make sure pé gbogbo Nàìjíríà insecurity ó dópin. Ọ̀rọ̀ tí Gumi sọ yìí ló jẹ́ believe pé ẹ kì í negotiate pẹ̀lú bandits. Ẹ̀yin fẹ́ bá wọn fà á wípé torí wèrè ti lé la fi ní tìta kán lè mọ̀ pé ẹ̀yin náà ẹ tí ó bá mọ̀ pé tán bá sọ pé búrẹ́dì wà. Ẹ tí ò bá mọ̀ ni. Tí ẹ bá sọ pé búrẹ́dì wà ẹ tún ti ń jẹ́ kán mọ̀ pé ẹ̀wà wà. Ẹ̀kọ́ ni ẹ mọ̀ sọ ẹ̀kọ́. Ẹ sì ti ń jẹ́ kán mọ̀ pé wèrè tún wà o. Ẹ̀kọ́ ló ní Alhaji. Kódà kò yé wa bẹ́ẹ̀ ṣe ń sọ. Tinubu tún jẹ́ kó yé ẹ pé kó tó di pọ́lọ́ bọ́tà búrẹ́dì àwọn làwọn ti ní wèrè ńlẹ̀ tó ti pọ̀ rẹpẹtẹ. Alhaji Tinubu kọ́ ló sọ ẹ̀kọ́. Ẹ tí Tinubu wá ṣe fún bandit nìyẹn. Ẹ ó yẹ wá kọ́ bó lórí ṣe sọ. ṣé ibi tó wá sọ pé búrẹ́dì wà wèrè wà o wà á jẹ́ pé owó wà o wèrè tó wà búrẹ́dì wà àti ìwé pọ̀ rẹpẹtẹ. Alhaji ẹja máa bí tó lọ. AI ni mo fi kọ́. Bó bá jẹ́ kí bólórin ṣe kọ́ nù. AI ni mo fi kọ́. AI fashion ni mo kọ́. Ibi tí mo ń lọ ni pé bàbá Bọ́lá Ahmed Tinubu Gumi ló jẹ́ àmọ̀ wípé negotiate. Gumi ló jẹ́ ká mọ̀ pé negotiate rí. ẹ fẹ́ fáyà àwọn bandit àti gbogbo àwọn tó ń da Nàìjíríà láàmú tí ò bá jọ́rọ̀ tí Gumi sọ yìí òun la fi believe yín. Now ẹ̀kejì ń bẹ
òun ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ló le koko wọ́n lè ti mú wálẹ̀. President Bola Ahmed Tinubu mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ló le wọ́n lè ti mú àwọn nǹkan kọ̀ọ̀kan wálẹ̀ wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan ti ń dìrọ̀rùn. ọ̀rọ̀ kejì tí mo fẹ́ sọ fún yín tí mo fi sọ fún yín pọ̀rọ̀ yìí ọ̀nà méjì òun ló máa pín sí òun ni wípé ṣé ráwọn nǹkan tẹ̀ mú wálẹ̀ yìí system tẹ́yìn olóṣèlú máa ń lò ní pé tí campaign bá ń bọ̀ ìṣẹ̀lẹ̀ máa ń mú nǹkan wálẹ̀ ọ̀nà wo ni òfin ní jẹ́ pé tẹ́ ẹ bá tó dìbò wọlé tán ní 2027 àwọn nǹkan tẹ́ ẹ ti mú wálẹ̀ yìí tẹ́ ẹ tún ní padà gbé sókè ṣé ẹ mọ̀ pé ẹ̀yin náà ẹ̀yin lẹ wà ń bẹ̀ nígbà tí gbogbo ẹ le koko ẹ̀yin náà lẹ wà ń bẹ̀ tí ẹ tún fi mú àwọn nǹkan kọ̀ọ̀kan wálẹ̀ ní Nàìjíríà ń sìn tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ń wálẹ̀ ṣé ẹ mọ̀ pé tẹ́ ẹ bá tún wá dìbò wọlé 2027 ẹ̀yin náà lẹ tún máa wà ń bẹ̀ tẹ́ ẹ bá tún lọ gbé owó àwọn kinní yẹn sókè ó mì pé ẹ mọ̀ọ́mọ̀ ṣe ìkànnì o àwọn èèyàn mọ̀ ṣépè fún yín o bẹ́ẹ̀ ṣe gbé wálẹ̀ tẹ́ ẹ̀ ń jẹ́ kó wálẹ̀ yẹn tá a dẹ̀ ń gbádùn bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ má tún padà gbé sókè tẹ́ ẹ bá tún wọlé 2027 o torí ṣe ẹ̀rí nǹkan tó máa ń dun aráàlú jù ni pé kí campaign máa bọ̀ báyìí kẹ́ẹ̀dẹ̀ máa gbé owó nǹkan wálẹ̀ àwọn nǹkan tá a ti rò pé kò ṣeé ṣe rárá àsìkò tí campaign bá ń bọ̀ ẹ̀ẹ́dẹ̀ sọ di nǹkan tí ó jẹ́ pé ó máa ṣeé ṣe ṣùgbọ́n tèmi sọ sí ni pé ọ̀nà wo ni òfin ní jẹ́ pé ńgbà tí ẹ bá tún wá wọlé tán ẹ tún padà tó wá tún gbé sókè ẹ wàá rò pé ẹ kúkú tún wọlé second term ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ o àwọn tó bá súnmọ́ yín wọ́n lè má bá yín sọ òótọ́ ọ̀rọ̀ èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ ń bẹ òun làwa ń sọ fún yín ẹ má ṣe ní ṣe pé mo kúkú ti dìbò wọlé ẹ ro ti orúkọ tí ẹ máa fi lélẹ̀ tẹ́ bá padà kúrò ń bẹ̀ torí tẹ́ bá rò sí ìpọ́nlọ́ kúkú ṣe mo ti wọlé ọlọ́run kúkú ṣe mo ti gba mo ti dìbò fún mi tán mo tún ti wọlé àwọn kan tẹ́ ti wá gbé owó ẹ̀ wálẹ̀ kẹ́ tó wá tó dá padà sókè ṣe mọ̀ ó túmọ̀ sí pé táwọn èèyàn bá lè sọ fún yín ẹ mọ̀ fi ṣe kà nìyẹn o but for now à ń gbádùn bẹ́ẹ̀ ṣe ń ṣe àdéhùnfàdúrà ràn yín lọ́wọ́ bí àwọn nǹkan ṣe fẹ́ máa wálẹ̀ yẹn tí àwọn insecurity náà fẹ́ máa dópin yẹn ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ dìmọ̀ bí ẹ bá tún ṣe ń wọlé ní 2027 ẹ tún jẹ́ ká rí owó pé ẹ tún ṣe dáadáa ju ẹlẹ́ẹ̀kẹrin ọdún mẹ́rin tẹ́ kọ́kọ́ ṣe lọ ẹ má jẹ́ pé àwọn nǹkan tẹ́ ti gbé wálẹ̀ àbáwọn nǹkan tẹ́ ti mú wálẹ̀ kẹ́tún wá dìbò kẹ́tún wọlé tán kẹ́tún wálé fẹ́ gbé sókè àwọn nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ wòye sí nìyẹn. then Ṣèyí Mákindé sọ̀rọ̀ nípa ìdájọ́ tí wọ́n fún àwọn mẹ́ta tí wọ́n mú nínú àwọn tó jẹ́ àwọn agbódegbà òun náà sọ pé òun believe pé ẹni tí ó bá ń gbódegbà ẹni tó rólè tó ń bọ̀ tí ò lè sọ olóhùn náà believe pé ó lè ní òun náà ó ní ṣùgbọ́n inú tòun náà ò dùn òun náà darapọ̀ mọ́ gbogbo àwọn èèyàn láti jẹ́ kán mọ̀ wípé inú tòun náà ò dùn sí ìdájọ́ tí wọ́n fún wọn pé ìdájọ́ ikú lòun náà believe wípé ó tọ́ sí wọn. akígbogbo ibi ọ̀rọ̀ tí à ń bá bọ̀ lórí ọ̀rọ̀ bí insecurity Nàìjíríà ṣe ń lọ nígbà tí àwọn ìjọba àpapọ̀ bá wa rí àwọn ọmọ iléèwé Ògbómọ̀ṣọ́ kó jáde mo sọ nínú ọ̀rọ̀ mi wípé bóyá eléyìí á fi jẹ́ kí insecurity ó máa dópin lórílẹ̀‐èdè Nàìjíríà torí pé àwọn bandits náà wọn ò ní mọ apá bíi tí àwọn ètò àwọn tó ń ṣọ́ àwọn tó ń ṣiṣẹ́ ìjọba àwọn ọlọ́pàá ìjọba àwọn security services ti wà wọn ò ní mọ apá bíi tí wọ́n tún gbà yọ sí àwọn bóyá láti bí lọ ọ̀rọ̀ insecurity yóò dópin lórílẹ̀‐èdè Nàìjíríà adéwà dúpẹ́ ipa tí ààrẹ orílẹ̀‐èdè ń kó ẹlẹ́gbọ́n àgbà ìka àbọ̀sórí ètò láwọn security agencies tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ insecurity pé a dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀‐èdè wa látàrí pé bí Alhaji náà ṣe sọ pé Gumi ló jáde tó jẹ́ ká mọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ò tí ì wà bá wọn bandits àwọn Boko Haram ṣèpàdé gẹ́gẹ́ bí àwọn ààrẹ ti tẹ́lẹ̀ wọ́n máa ń bá wọn ṣe ìpàdé àdúpẹ́ lọ́wọ́ yẹn ó sì jẹ́ nǹkan tí ó mórí wa wípé ààrẹ orílẹ̀-èdè ọba kò sí ní support àwọn Boko Haram bó ti jẹ́ wípé nígbà tí ààrẹ kọ́kọ́ gbégbá ìdìbò ariwo muslim ticket lọ́pọ̀lọpọ̀ pa nígbà yẹn ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá wo tabawo lọ tabawo bọ̀ náà ọ̀rọ̀ insecurity ó ti ń lọlẹ̀ díẹ̀díẹ̀ ẹ̀ẹ̀kan kọ́ ló wá sórílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ẹ̀kan kan ní kì í ṣe kan náà ni